Baba ọba akimo ya bimbola ọwọ ni alagbọgbọ ọlọwọsù ibà kábíyèsí àfi ọgbẹ mi. Orí náà fi mẹ́rọ̀ láwọn òkè máa ń ṣe rọ. Bàbá ọba ní akimo ya bimbola ọwọ ẹjẹ àkọ́kọ́. Imperial Majesty, Oba Akimo Baba Kabiyesi. His Imperial Majesty, Baba Oba Akimo Abibola Kabiyesi. Owadewa, Elewu Yesu Kabiyesi. Ìṣègùn kiri ni Ọlọ́run ló máa fún mi. His Imperial Majesty, Baba Ọba Akimo Abibola ìṣègùn kiri ni Ọlọ́run ló máa fún mi. Baba ló fún mi ló bá mi. Ẹ̀sìn ìlú mẹ́fẹ̀ẹ́. Sẹ́yìn náà fi wá mi jà ní. Who are you? Yes. Ọmọ fìdá.
ó ti ṣẹ̀ǹbáyé sí Máṣínáàbù. Gbogbo tó bá ti jẹ́ ṣẹ̀ǹbáyé lẹ́sìn láàrin wọn o. Sílẹ̀ sílẹ̀ àárẹ̀. aláfin yóò lẹ́ni bàbá yóò lọ Adéyẹmí ó kábíyèsí àbí bọ́lá ẹlẹ́wọ̀n òdù ìgbọ̀dún ọdún kan ní ìwé jíjẹ ikú òde ikú ọwọ́ dábì ìwọ̀n ẹ̀dẹ́gbẹ́ ọkọ ní yóò kọ́ lẹ́nu kí ọmọ mi gbọ́ mọ́ ọ kábíyèsí. Ọ̀yádọ́lú Ọ̀yádọ́lú ìbàlẹ̀ ni o Ọ̀yádọ́lú wà lọ́rẹ́ wà abẹ́rẹ́ okó níjà ògùnbò kó wẹ́bọ̀ àtọ̀bádé ń dùbúrú sọ pọ́lá ní díẹ̀ yẹn òde tó bá lọ́lọ́ ní àlọ́dé ní kọ́kọ́. Mọ́tò má bà níwọ̀n ẹgbẹ́ iye mọ́jìnà tó bà níwọ̀n ẹgbẹ́ mọ́ kábíyèsí ẹlọ́wọ́ ẹ̀dùnkún lé ọba tó Ọ̀yádọ́lú lẹ́ni bàbá jẹ́ pé bàbá náà lọ́bí náà òní bàbá ṣe pé bàbá rùn lọ́bí òun bàbá ṣe wọ́n lọ́ọ̀tà ẹ̀pà tó lójú òun yẹn kéde mọ́ bọ́rọ̀ Ọ̀yádọ́lú.
ọba tó àwọn adé ọlọ́run ojú ẹgbẹ́ ọlọ́wọ́ ẹni ìdí ọlọ́wọ́ ẹni bàbá máa ní gbé ọkọ̀ máa ní gbé dé ó lọ́kọ̀ kò sí gbẹ́dẹ́ ní ẹgbẹ́ ọlọ́run mi bá tún yóò gbé. ọlọ́dọọdún wọ́n lọ́rọ̀ wọ́n bọ̀ ọ̀rẹ́ ọkọ̀ nígbà tó gbò kó má bọ̀ ẹni gbé má bọ̀ lò ní débà. ẹ̀jẹ̀ òmìnira ẹ̀bá mi sọ fún màá lé ayé lé ẹ̀jẹ̀ òmìnira ẹ̀bá mi sọ fún màá lé. oníṣòwò òsì bá bàtà. ẹ̀jẹ̀ òmìnira ẹ̀bá mi sọ.
ṣe Ṣàngó adúgbò o. Adúgbò lọ́wọ́ gbogbo ẹ̀yin Ṣàngó. Ẹ̀kú yín náà là ń ṣe adúgbò o Ṣàngó adúgbò o. Adúgbò.
darapọ̀ mọ́ fúngbà àkọ́kọ́ ibi ọdún World Sango Festival 2025 náà la wà tí a ti kàn sí nílùú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹ Kàrímọ́dé ọmọ Àtìbà eégún tí ẹ̀ ń wò lójú ìwòran yín yẹn ni wọ́n pè ní eégún dáná fojúra tí wọ́n máa dáná sí lára tí yóò sì mọ kónàmọ́ra tí náà sì ní jò ó náà lẹ́ ti wò lójú ìwòran yín bí ètò yẹn ti ń tẹ̀ síwájú eégún dáná fojúra ni wọ́n ń pè é ní ìlú Ọ̀yọ́ Aláàfin ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn eégún bá a bá sọ̀rọ̀ nípa àwọn eégún tí ó le díẹ̀ tó sì ní táǹpẹ̀ ní ògùn àti àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lọ́wọ́ bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún nìyí lójú ìwòran yín ẹ ti rí ibi gbogbo ẹ̀ ṣe lọ níléeṣẹ́ Kábíyèsí TV tí a ti ń gbé àṣà àti Yorùbá lárugẹ ẹ máa bá a kálọ̀ àṣì ń bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin tí a ti ń ṣe World Sango Festival 2025 pẹ̀lú àṣẹ lọ́wọ́ náà kọ́ ọdún yìí kọ́ yàgò kápítọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ẹ kú kalẹ̀. Àkànní lọ bá di lágbàlagbà wọ ọ̀tẹ́gbò ọ̀nà zomi zuruzuru. Yéèfì iná làwọn dá láyé. Iná jẹjọ́ ń bẹ̀ lọ́rọ̀ wọn pàgọ́ ìlú Àkànní ìbejì àdèpinnu. Àkànní ní ìbájá kò jẹ́ fún gbogbogbò tí ìjàgbá lẹ́nu abánidá òde mú eégún burú tasọtasọ. Àkànní ọmọ òrùkúsù ọmọ òrùkúsù àbí òrùnmọ àbí bàbá jẹ́ bàbí bàbá jẹ́ bàbá bàbá yẹn dá òkú elébóló lébò ọdún lébò sóde ara ìmọ̀ọ́dógún tí ìtọ̀yọ́ lè mọ̀ọ́dógí ogun. Àkànní ọ̀gbá ní ti ọ̀la ní ti ọ̀fẹ́ ní ti ọ̀gbàgbà tí gbàrà àdúgbò tí gbàrà ló ti gbàrà òkú. Ọba tó olómi ò fojú bọba ọba tó olómi ò fojú bọba. Wádé sọ wádé ẹ̀rẹ̀kẹ́ni ló mọ̀ tó. Ìgbà sálọ nígbà ló wádé. Ìfipá amájẹ́sì wádé sí o. Bàbá mi àdìmú mi o, ọmọdé àdìmú bàbá mi o, ọba tó, olómi òfò ojújọba, ọba tó, ọlọ́sọ̀yọ̀ olómi òfò ojújọba. Ẹ̀rù ọba bí ọba tó, olómi òfò ojújọba, ọba tó, ọba tó, olómi òfò ojújọba. Ṣàkàrà lọ́wọ́ máa ń jó. Yálà lọ́kùn ní ìjọ́jọ́ ṣàkàrà. Ọmọ lórí ìdájọ́ lọ́wọ́ máa ń jó. Yálà lọ́kùn ní ìjọ́jọ́ ṣàkàrà. Lọ́wọ́ máa ń jó. Ọwọ́ àlọ́ máa sí. Ọwọ́ àlọ́ máa sí. Ìwé náà máa bọ́ ọba. Tó sùn tó ọwọ́. Ọwọ́ àlọ́ máa sí. Wale. Mo kí Honorable Minister wa títí àṣà Barrister Musa Anatu, thank you very much for coming around. I know she must have left by now. Moki Commissioner wa, Commissioner of Culture and Tourism, Titi Kileyo, Dr. Wasiu Olatubosun. Kí gidi gan ni ẹ mọ̀ ṣe o àwọn tá a ṣe tọdún yìí láti tẹ̀mí ìtayà tọmọ àdúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní kò yí èèyàn jù báyìí náà lọ àdúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ gan, thank you very much. Aki Commissioner for Culture and Tourism títí ìpínlẹ̀ Ọ̀ṣun
Honorable Abiodun Ojo, àdúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú àjọṣe náà, ẹ kú ìdìde. Mo kí gbogbo orí adé ọrùn ìlẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ látorí kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí, ọlọ́tà ti ìlú Ọ̀tà, oníbodè ti Ìgbò, àti gbogbo àwọn lọ́balọ́ba tó wà níjókòó. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ mọ̀ọ́mọ̀ ṣe ni, ìlú yín ò ní tú o láṣẹ Èdùmàrè. Mo kí bàbá wa bishop náà, Bishop Ládìgbò, ẹ ṣé gidi gan, kú oríire náà. Mo rántí nǹkan tẹ́ ẹ sọ náà fún mi, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun, ẹ kú ìdìde o, nǹkan rẹ̀ lámọ̀rí bára wa ṣe. Mo kí gbogbo àwọn tó ń ṣalágbátẹrù ètò yìí náà, tó ń ṣiṣẹ́ tọkàntọkàn ní àárọ̀, ọ̀sán àti ní alẹ́, tó ń rí pé gbogbo ohun tí a ṣe lọ́jọ́ ìní ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan àmúyangàn. Ẹ ṣé gidi gan, Ọlọ́run mọ dúró tì ẹ̀yin náà. Mo kí gbogbo àwọn ọmọ Ọ̀wọ́ Adé náà, mọ́gàjí Ọ̀wọ́ Adé, àkí yín o, ẹ ṣé gidi gan, ẹ kú àdúró tí kábíyèsí náà, mo dúpẹ́ gidi gan. Mo kí gbogbo ẹ̀yin oníwèé ìròyìn tẹ́ wà níbí, ẹ ṣeun gidi gan, ẹ mọ̀ọ́mọ̀ ṣe o, ẹ ní ṣìkọ́. Mo kí gbogbo honorable àti àwọn aṣojú honorable tó wà níjókòó, àti aṣojú àwọn senator náà tó wà níjókòó, ẹ ṣeun gidi gan. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ọ̀yọ́, gbogbo yín pátá ni mo kí o, àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá láti ọ̀nà jíjìn, pátápátá gbogbo yín ni mo kí, mi ò lólódì kan o. And at the same time, I say a big thank you to some of the representatives of some of the embassies, including representative from Portugal, Brazil, and some other countries that have come around to grace this occasion. So I say a big thank you to you for coming around. Shion, thank you very much. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, inú mi dùn pé mo wà níbí lénìí. Èyí jẹ́ àkọ́kọ́ nínú ọdún World Sango tá mọ̀ ṣe festival tá mọ̀ ṣe. Ọlọ́run ní fèyí ṣàṣemọ́ o. Mo wá tún sọ, mò ń gbàdúrà ládùúrà náà pé gbogbo àwa tá wà níbí lénìí, Ọlọ́run bá wa ṣe, àwa tá péjú ṣe tọdún yìí láṣì tẹ̀mí ìdáyà tọmọ. Aláàfin ni Ṣàngó, Ṣàngó ni Aláàfin. Tàwa ní ó ní pé báwo ni títí Aláàfin ṣe jẹ́. Aláàfin Ṣàngó nínú gbogbo àwọn aláàfin tó ti jẹ ní ilẹ̀ Ọ̀yọ́, ní ilẹ̀ Yorùbá, ó jẹ́ Aláàfin kẹta tí a bá wò. Ọ̀rànmíyàn ni Aláàfin àkọ́kọ́, tó dẹ̀ jẹ́ pé Dàda Àjùwọ̀n ni Aláàfin Àjàká, tó jẹ́ Aláàfin ẹ̀kejì kó tó di pé ó kan Ṣàngó. Mo wá fẹ́ yán kinní kan fún yín tí orúkọ kábíyèsí tá ń pè lénìí, ó wá láti pípe bá a ṣe máa ń pe Aláàfin Ṣàngó. Aláàfin Ṣàngó jẹ́ ẹni takuntakun, jagunjagun ni Aláàfin Ṣàngó jẹ́, tó dẹ̀ jẹ́ pé ó sa gbogbo ipá láti rí pé ogun ò wọ ìlú Ọ̀yọ́.
ní ọjọ́ náà ní àsìkò tiẹ̀. Gbogbo tó bá dẹ̀ ti ń sọ náà ní abẹ́gẹ́. Àwọn èèyàn máa ń rò pé fi títí Aláàfin Ṣàngó ó yàtọ̀ ohun. Kò sẹ́ni tó ṣe é bí o, kò sẹ́ni tó lè bí kábíyèsí, kò sí ẹnì kankan. Ohun tó bá ti wí lábẹ́gẹ́ o, kò sí ẹnìkan tó lè ní pé bákan ni ti tòun ṣe jẹ́ tó lè fọwọ́ la idà kábíyèsí Ṣàngó. Láti ipa pé àwọn èèyàn máa ń sọ kábíyèsí náà ni a ti mú kábíyèsí tí ó dẹ̀ wà fún gbogbo ilẹ̀ Yorùbá lénìí. Gbogbo Yorùbá tábà máa sọ á ní kábíyèsí tó dẹ̀ wà fún gbogbo wa. Nǹkan ẹ̀kejì tí mo tún fẹ́ ká mọ̀ lénìí, lẹ́yìn ìgbà tí Àjàká jọba, Dàda Àjàká tó jọba ní Ṣàngó jọba. Òwe náà ẹ mọ́ gbàgbé o, àmọ́ palówe á ní Dàda ò lè jà, ó lábúrò tó gbójúlé. Bí Dàda Àjàká bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ nìkan tó jẹ́ pé oníwà pẹ̀lẹ́ ni, tí ò kì í láìkí ìwà jàgídíjàgan lọ bẹ́ẹ̀, àwọn èèyàn máa fẹ́ fọwọ́ pa ojú ìjà rẹ̀, tó dẹ̀ jẹ́ pé Ṣàngó ní láti jẹ ọba, wọ́n ní láti yẹ̀bá fún Ṣàngó, tí Ṣàngó bọ́ síbẹ̀, tí Ṣàngó wà ń bẹ̀ fún ọjọ́ méje. Ìyẹn ni àwọn èèyàn máa sọ ọ́n mọ̀ ní Dàda ò lè jà, ó lábúrò tó gbójúlé. Fún ọdún Ṣàngó tá a wá ń ṣe lénìí, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo bá gbogbo ọmọ ìlú Ọ̀yọ́, ilẹ̀ Yorùbá, gbogbo apáta ni mo bá yín yọ̀ o, torí pé ọdún Ṣàngó tá à ń ṣe yìí, Ṣàngó jẹ́ ara òrìṣà àkọ́kọ́ tí àwọn UNESCO tí wọ́n fọwọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáyé. Bíbọ Ṣàngó yìí kì í wá ṣe pé ní orílẹ̀-èdè wa Nàìjíríà ń bí yìí ni o, bí wọ́n ṣe ń ṣe ní Brazil, ni wọ́n ṣe ní Chile, ni wọ́n ṣe ní Ecuador àti orílẹ̀-èdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó dẹ̀ jẹ́ pé àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń bọ, tó dẹ̀ ti ń ṣe Ṣàngó yìí, ó lé ní 40 orílẹ̀-èdè. Èmi bá yín yọ̀ o, báyìí lámọ̀ rí o, àní rí báyìí báyìí. Lásìkò tiwa tá a dẹ̀ ń ṣọdún yìí, èkó òkè bí èkó, ẹyẹ òkè bí ẹyẹ o, ewúrẹ́ ó fọhùn bí ewúrẹ́ o, àní ṣìṣe o, ọwọ́ ọ̀tá ò ní ká wá o. Mo dúpẹ́ gidi gan ni, mo dúpẹ́ ọ̀ ẹ ṣé gidi gan. Kábíyèsí, Your Imperial Majesty, kí bàbá kábíyèsí ó tó máa lọ. àgbò onílé ṣé ká wọlé o, àgbò àlejò ká má bá kábíyèsí ń bọ̀. Àgbò lọ́dọ̀. Hold on please, hold on please. Kábíyèsí, ẹja hold on. His Imperial Majesty, Ọba Engineer Abímbọ́lá Akeem Owóadé 1, wọ́n fẹ́ wúre fún wa. Mo wá ń dúpẹ́. Ètò ń tẹ̀ síwájú bí a ṣe ń sọ̀rọ̀ nìyí lásìkò yìí tí kábíyèsí ti bá wa sọ̀rọ̀ tán. Kábíyèsí ti wúre o, aláyélúwà tí wọ́n jẹ́ ikú bàbá ìyè ti Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, wọ́n ti wúre, wọ́n sì ṣàdúrà fún gbogbo olùkẹ́kọ̀ọ́ ọmọ kíbi kẹ́yọ́ ọmọ kíbi ẹ̀yẹ kẹ́yìn ọmọ yóò sì máa fọ bí ọmọ ènìyàn. Ibẹ̀ náà la ṣì wà níbi tí a ti ń ṣe Workshop Festival 2025 tí kábíyèsí aláyélúwà ọba Owóadé tí wọ́n síwájú wa tí wọ́n sì gba gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá lálẹ́ ẹ̀kú lọ́sẹ̀. Owóadé máa ń pọ̀ kábíyèsí ń pọ̀
báyìí à ń ké sí Permanent Secretary wa Dr. Emi Ayọ̀ọ́lá kí wọ́n máa bọ̀ síwájú láti wá dúpẹ́. The vote of thanks to be moved by our Permanent Secretary Dr. Emi Ayọ̀ọ́lá on behalf of the Ministry of Culture and Tourism, on behalf of Oyo State Government, to come and say thank you to all our dignitaries, all our important personalities who are here today, and some of who have gone. Thank you so much. That's the cause. You got my back. I'm